ìjà lè rí ànábì lójú oorun ìjà lè rí lójú ayé. amma taye yakusatan fala hujjatan alayhi kò sí wújà rẹ̀ èèyàn rí mọ́ wa èèyàn rí àmọ́ alẹ́ rà ànábì lójú oorun dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn bàbá wa wọn kọfẹ ẹsẹ kò kan tí o pàdé àná Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn bàbá wa wọn kọfẹ ẹsẹ kò kan tí o bá ànábì pàdé kẹsìrátù sọláàt wà kẹsìrátù tìlàwà méjèèjì tó o bá fẹ́ràn kọ́ ọmọ tó Al-Qur'ani dáadáa tó ń dún ní matara ọ pàdé ànábì tọ́ra ànábì ni òun ló ní Al-Qur'ani òun lọ́lọ́run fi Al-Qur'ani lé lọ́wọ́ wọ́n bá tí wọ́n ń sá ọ padà pàdé ẹ̀ bàbá bẹ̀rẹ̀ kọ́ máa sàṣàlátù fún dáadáa tó bá pọ̀